tí wọ́n tún wá jẹ́ akọni Oòduà lápapọ̀ Ọlọ́run ìjọ bàjẹ́ àlékún àlàáfíà lọ́ba ṣe fún yín apá ọ̀tá ò ní ká yín apá ọ̀tá ò ní ká apá ọ̀tá ò ní ká gbogbo wa sì ń bàjẹ́ o àwa tí a wà níbí oníṣókí a ti fìyẹn ṣe àdúrà bẹ̀rẹ̀ láti ṣe ìfihàn ara wa ká lè mọ bí ẹ̀ka yìí ṣe tòrò tó bẹ́ẹ̀ látòrí ẹni tó jẹ́ adarí àgbà fún gbogbo ilẹ̀ Yorùbá bàbá wa Prince Ishaq Babalola, National Director, General Director. Ilẹ̀ Yorùbá àtò àlàáfíà ó ti dé kò dẹ̀ ní dàrú. Àwọn ìyá wa tí wọ́n jẹ́ olùdarí gbogbo àwọn obìnrin káfàtà ilẹ̀ Yorùbá, ìyá wa Ìyáàfin Ajíà Wúràọlá Fátímát Olúbọdún kí bàbá wa Igboho sà nǹkan yóò ní bàjẹ́ ilé tẹ́ wá wò ní pè yín wá pa aláwọ̀láwà láwùbátà àyàgbó àyàtẹ́rẹ́rẹ́ láyé. Bákan náà mo máa fi àpè pé ẹni tó jẹ́ adarí wa fún ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ìṣọ̀kan àlàáfíà ilẹ̀ Yorùbá tí a mọ̀ sí Ọ̀yọ́ State Director Prince Magaji Olóyèdé Tajudeen. Bákan náà ibi tí ó tún súnkàn ní ẹni tó jẹ́ akọ̀wé àgbà fún ìṣọ̀kan àlàáfíà ilẹ̀ Yorùbá àwọn ni Imam Muali Shafula ara ọ̀kan náà. Sọ báyìí máa pe ìyá wa tó jẹ́ women leader fún ìṣọ̀kan àlàáfíà ilẹ̀ Yorùbá Alhaja Ọlátúnjí Kẹ́hìndé. Ìyálọ́jà jẹ́jẹ́ra ìyálọ́jà sọ́nù ojúṣe gbogbo wa ni. Inú mi dùn gan lónìí. Today is one of my happiest day. Lórí pé mo ń gbọ́ òòṣà ni àfojú rí jù báyìí. Inú mi wá dùn pé èmi náà jókòó ti òòṣà mo rí lójú báyìí. Ìtúbọ̀ wọn lọ́wọ́ gan. Gbogbo àlùbáríkà tí ń bẹ ní ara yín Ọlọ́run ní jẹ́ kó kú. Ipa ọ̀tọ̀ ò ní ká àmọ́ yín rí àárí yín rí ṣùgbọ́n níjọ́ tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí ni à ń sunkún ni pé ẹ̀ka gbọ́kànlé kí ló wá kù fún wa kán máa kó wa lọ lẹ̀ Fúlàní lókun ṣùgbọ́n nígbà tí Ọlọ́run sọ pé òun lọ lọ́hùn ó bá wa kó sí àwọn tí wọ́n fún yín ní freedom gbogbo bẹ́ẹ̀ ṣe ń lọ Kútọ́nù tẹ̀sí àdúrà àdùwọ̀ Ọlọ́run mọ̀ jẹ́ wọn pọkùnrin tala ní Ọlọ́run wá ṣeun ẹ wá dé láyọ̀ ẹ̀yin náà lárí ẹ̀gbẹ́ lápá ẹ̀rọ lẹ́sẹ̀ àkọlọ yín pátá Ọlọ́run ó dà padà lọ́wọ́ ẹ sì kó wa jẹ̀pẹ́ kó wa délẹ̀ ní lágbára ọlá láhánlá. Ẹni tí a máa pè sí ní alukoro wa alàgbà owó ṣeré Ọláìdé. Mo kí bàbá wa Sunday Igboho Ọlọ́run jẹ́ kó bàjẹ́ fún mi tó ti ń dán lọ́rọ̀ yìí kò ní dìbà Ọlọ́run bá tó fún yín freedom yóò fúnlẹ̀ Yorùbá ní freedom Ọlọ́run bá tó yọ yín kúrò lóko ẹrú Buhari yóò yọ lẹ̀ Yorùbá kúrò lóko ẹrú lọ́la tí tóbi Ọlọ́run lọ́la ìdókò Ọlọ́run lọ́la ìṣẹ̀dá àyà yín tó sẹ̀yìn kalẹ̀ owó prógrámù yín kan ẹ sọ̀rọ̀ bó ṣe dùn yín nígbà tí màmá kúkó dùn yín pẹ̀ sí ilé Ọlọ́run bá tó jẹ́ kó rí bẹ́ẹ̀ yóò wà dé kẹ́ máa rántí wọn sí dáadáa ó kọ wọn ò bàjẹ́ lánàá kò bàjẹ́ lónìí ó kọ wọn ò ní bàjẹ́ lọ́la ẹ̀yin náà dàn wá bílẹ̀ ó kọ yín ò bàjẹ́ lánàá kò bàjẹ́ lónìí kò ní bàjẹ́ nígbà tẹ́ bá sí bẹ́ẹ̀ ọmọ tí ó bo ọkọ yín jẹ́ Ọlọ́run ní fi sínú ìlú lọ́la àti tóbi Ọlọ́run lọ́la aláwọ̀ láàkú àtà ní báyìí máa pe ìyá wa tí a jẹ́ Lagos State Director ìyá wa Ìyáàfin Ìyálábàákẹ́ ọlọ́ ayẹ́misí. Láti èkó wọn ti wá ń gbà ọ́. Àkúrò fojú kọ bàbá wa.
dúpẹ́ bàbá yín láyà tàlàfíà àjíǹde ayọ̀ àti bọ̀bà jẹ́. ẹ ṣe o ní báyìí màá máa pe àwọn nípa gọọmenti tí wọ́n wà ń bí láti Olúyọ̀lé ìyáàfin Ẹfúnlá Olúbùnmi Olúyọ̀lé ojúṣe gbogbo wa ní. láti Olúyọ̀lé Ọláyíwọlá Sulaiman láti Olúyọ̀lé ẹ̀gbọ́n fara ojúṣe gbogbo wa ní. bákan náà Olúdáre Christiana láti Olúyọ̀lé local government ojúṣe gbogbo wa ní. Adékọ̀yà Najimdeen láti Olúyọ̀lé local government Akíṣọ́kọ́ Yorùbá ojúṣe gbogbo wa ní. Àmín. Alàgbà Túndé Ìyóòwú láti Ẹgbẹ́dá bàbá wa ẹ ṣeun. bákan náà Adékúnlé Kazeem owó ní kókó Southwest. bákan náà alàgbà Ògúntádé Ahmed láti Ìdó. Ìṣọ̀kan àlàáfíà ilẹ̀ Yorùbá. Ojúṣe gbogbo wa ni. Àbí bàbá wa o, ẹ ti lọ láyọ̀, ẹ ti bọ̀ láyọ̀, ẹ gbé sájò, ẹ ní gbé láíláí. Orúkọ yín tó tàn ju ọjọ́ orí yín lọ, Ọlọ́run ní jówó. Ẹ jù báyìí lọ o. Ìyẹn kan ṣoṣo tó dàbí ẹgbẹgbẹ̀rún èèyàn, Ọlọ́run ní jẹ́ mẹ́rí. Ẹ ti tàn fàyè, Ọlọ́run ní jẹ́ mẹ́rí. Ẹ ní jẹni tó ń béèrè ẹ̀ lọ́wọ́ ara rẹ̀. Ọlá àwọn tó tẹ ilẹ̀ dúró, ọlá ìṣẹ̀ṣe tẹ́ gbé dúró, ọlá orísun tẹ́ fẹ́ jí ó bàjẹ́, ẹ̀yin ò ní bàjẹ́. Tọmọtọmọ, tayátayá, tilétilé, gbogbo àfojúsùn yín pátápátá síra yín, sọ́mọ, sẹ́bí, sí ará àti ọ̀rẹ́, sí ilẹ̀ Yorùbá pátápátá yóò wá sí ìmúṣẹ, ilẹ̀ ní di ìbàjẹ́, orúkọ yóò ní parẹ́ láéláé. ọ̀dà torí tí a bá ní kí a máa gbogbo àtàwọn àbí ọjọ́ máa lọ máa pè ìyá wa ìyáàfin Adéwọyè kí wọ́n fara hàn. Ìṣọ̀kan ilẹ̀ Yorùbá ojúṣe gbogbo wa ní kí ọmọ wa ní lókè ògùn torí òkè ògán lé bàbá tèmi so ọmọ mi ní wọn ní pàdánù lórúkọ Jésù ògo rẹ̀ ọmọ láyé gbogbo ẹni tó bá fojú burúkú wọ̀rọ̀ ní àfọ́dá ní àṣórúkọ Jésù ààbò tó péye látòrí ìtẹ́ bàbá yóò wà pẹ̀lú àwọn ọmọ ẹ̀ tábàlà àmọ́nì ọ̀la làwọn lórúkọ Jésù ayé ò ní rí ọmọ ènìyàn lọ́ra ara ò ní rí ọmọ ó gbó kẹ̀kẹ́ gbogbo wa ò ní wọ mí lókè òkú Jésù Olúwa wa. Gbogbo àwọn tí a wà ní òun náà la wá láti ẹjọ́ tó lásìkò wa ti lọ ànífẹ́ dá wọn dúró ẹjọ́ èyí tí ọkàn sí àti ṣe àti fàdúrà bẹ̀rẹ̀ ìtọ́kàn sí ni kí bàbá wa Reverend Babalọ́lá Olúwaṣẹ́gun kí wọ́n fún wa ní kí wọ́n bá wa sọ̀rọ̀ pàtàkì tí a fi wà ń bí. Ìṣọ̀kan àlàáfíà ilẹ̀ Yorùbá. Ojúṣe gbogbo wa ni. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí i. Gẹ́gẹ́ bí orúkọ mi Babalọ́lá Olúṣẹ́gun Reverend láti Oǹdó. Ó dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run kó wa yọ. A rí pé ilẹ̀ Yorùbá ẹni wa ilẹ̀ Yorùbá ní orílẹ̀-èdè àgbáyé ilẹ̀ Yorùbá ni Ọlọ́run dá yàtọ̀. Tí a bá pàápàá jùlọ àwa tí a ti lọ káàkiri kò sí ilẹ̀ tó dàbí ilẹ̀ Yorùbá. Ọlọ́run ti dá wa a ti ní ẹ̀sìn kí wọ́n tó mú ẹ̀sìn wa. Tí a bá wo inú Àlùkùránì tí a wo inú Bíbélì tí a wo ìṣẹ̀ṣe ilẹ̀ wa àwa rí pé àwọn bàbá yẹn wọ́n ní ìjìnlẹ̀ wọ́n ti ní Ọlọ́run kó tó di pé a ní Jésù kí Jésù tó fi wọ̀n wá torí pé àwa gan ti ní Jésù àti ń lo Jésù so gbogbo nǹkan wọ̀nyí agbára ilẹ̀ Yorùbá a ti rí pé wọ́n fi faith
wọ́n fi wọ́n gba original lọ́wọ́ wa wọ́n wá fún wa ní fake ṣùgbọ́n a rí pé a gbọ́dọ̀ padà sí ìpìlẹ̀. àwọn bàbá wa ń gbà yẹn ní àwọn láyé láíláí ẹ̀gbọ́n àtàbúrò wọn máa kọ́ ní papọ̀ ìfẹ́ ni nínú àlùkùránì nínú bíbélì ìfẹ́ làkójá Jésù gan ò lẹ́sìn. He's not a Christian. He's not a Muslim.